Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tá fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kójú náà fọ́ o, etí tá fi ń tẹ́tí sí mi lóbìnrin etí náà ò ní di ọmọ kẹ́yìn àgbàlagbà. Mo sì kí ẹ̀yin ènìyàn mi lórígun mẹ́rin gbogbo àgbáláyé, ẹ̀yin èèyàn mi lórígun mẹ́rin gbogbo àgbáláyé pátápátá ni mo kí omi ò dẹ́nì kankan sí ewé àtẹ̀gbà máa jẹ́ fún gbogbo wa. Mo fẹ́ fáyè ènìyàn ní ìmọ̀lẹ̀ aṣínà tó dá ọ̀nà rìn kan, mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fáyè ènìyàn mi lónìí o, ẹ mọ́ bẹ́rù yín sítòsí. Ìmọ̀lẹ̀ aṣínà yìí, èèyàn tó bá dá ògùn mọ̀ dáadáa, a rí i pé iṣẹ́ tó nítumọ̀ dáadáa ni fún èèyàn tó bá dá ògùn mọ̀ dáadáa. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, ìwọ náà tẹ subscribe button. Eléyìí ò lè fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwọn ìwé àtegbò tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ń jù fọmọ aráyé o, èyí á máa jẹ́ fún gbogbo wa. Kò lè di àyẹ̀sẹ̀ tó ń wí àwíjàre tàbí tó ń sọ ọ̀rọ̀ gbogbo wa pátá, nítorí pé òkú ọjọ́ mẹ́ta kìí ṣe àjòjì sáré tí ń tẹ̀lé mi bọ́ ọjọ́ ti pẹ́. Kò nídìí àyẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ pé kíní ìtumọ̀ ìmọ̀lẹ̀ aṣínà, iṣẹ́ tí ń ṣe ní gbogbo wa láti mọ̀ ń tán pè ní ìmọ̀lẹ̀, gbogbo wa la sì mọ̀ pé aṣínà, gbogbo wa la ti mọ̀ pé ń tá bá pè ní ìmọ̀lẹ̀, tá pè ní ìmọ̀lẹ̀ aṣínà, gbogbo wa la mọ̀ yí pé iṣẹ́ méjì ló ń ṣe. Kò nílò à ń ṣẹ̀ṣẹ̀ tún ṣàlàyé, yóò ti yẹ yín àgbàlagbà báyẹ. Kò sẹ́ni tí kò lè lo iṣẹ́ yìí, ọkùnrin lè lò ó, obìnrin náà sì lè lò ó pẹ̀lú. Ọkùnrin lè lò ó, obìnrin náà sì lè lò ó pẹ̀lú. Iṣẹ́ yìí ó dá gan o, ó dá gidi gan, ó ṣiṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ ni mo sọ, ó ṣiṣẹ́ gidi gan. Ọlọ́run ọba Elédùmarè tó jẹ́ kó máa jẹ́, á sì jẹ́ kó máa jẹ́ lọ tẹ́yìn náà bá dáwọ́ lé iṣẹ́ yìí, á ṣiṣẹ́ fún yín o, lágbára Ọlọ́run ọba Elédùmarè, tẹ́ bá ṣe ń ṣe á máa jẹ́ fẹ́yìn náà o, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Báwo la ó ṣe ó yẹ máa bá mi ká lọ. Ẹ bá mi lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹni fẹ́ ra òkété, ẹni ká bá yẹn pa òkété yìí tí ẹ̀jẹ̀ ò ní jáde lára òkété yìí. Tó bá sì jẹ́ pé ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ sì lè pa tẹ́jẹ̀ ò ní jáde lára, ẹ lè ra láàyè kẹ́ lọ pa nílé fúnra yín. Lẹ́yìn ìgbà tẹ́ ti bá mi ra òkété yìí tán ti pa tẹ́jẹ̀ ò jáde lára rẹ̀ yìí, ẹ bá mi ra ẹyẹ òǹbẹ̀ mẹ́rìndínlógún, ẹ bá mi ra ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ náà mẹ́rìndínlógún, ẹyẹ òǹbẹ̀ mẹ́rìndínlógún, ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ mẹ́rìndínlógún pẹ̀lú odidi àtàrẹ tó tóbi ńlá ẹyẹ ọ̀kan ṣoṣo. Ẹ wá bá mi lọ síbi ewé ìyálóde funfun. Bu alamọ tán pẹ̀lú ewé ìyálóde, ewé làpálàpá, ewé bòtújẹ́, àsìmọ́ tó ń pè ní ewé ìyá. Ìyálóde la sọ́ọ̀tì sí ewé ìyálóde. Ẹ bá mi lọ wá ẹ̀rẹ́ sílẹ̀ ewé ìyálóde yìí, bá lọ síbi ewé ìyálóde, àwọn etí tí ó ti rẹ̀ sílẹ̀ tó ti jábọ́ fúnra rẹ̀, kò bá jẹ́ gbígbẹ, ẹ̀sán lẹ́lẹ̀ kó pọ̀ dáadáa. Ẹ bá mi ra ìsasùn tuntun tí ẹ ò tí lò rí tó tán, ẹ yọ ọwọ́ ọjà kúrò lára ìsasùn yìí. Ẹ bá mi gbé òkété yìí, ẹ bá mi gbé sínú ìsasùn yìí. Ẹ bá mi tẹ iye òǹbẹ̀, ẹ tó yípo òkété yìí nínú ìsasùn. Lẹ́yìn ìgbà tẹ́ ti tó yípo, ẹ tún wá tẹ ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ náà yípo rẹ̀ kó wà lẹ́yìn ẹyẹ òǹbẹ̀ yìí. Ẹ bá mi fi atare kan lé lórí. Ẹ bá mi da ẹ̀rẹ́ sílẹ̀ ewé ìyálóde funfun yìí, ẹ bá mi dà á bò mọ́lẹ̀, ẹ bá mi gbé sínú ìsasùn, ẹ bá mi jó. Ẹ bá mi jó iṣẹ́ yìí, kẹ́ bá mi jó dáadáa, tẹ́ bá ti jó.
ẹ bá mi lọ, ẹ bá mi dà sínú àdó kan tàbí inú ògò kan, ẹ sá dà síbi kan. Tá bá fẹ́ lo iṣẹ́ yìí, ògì gbígbóná lẹ́ ò fi máa fi lò ó. Ògì gbóná pẹ̀lú òrí. Tá bá ti ṣe ògì gbóná, ẹ máa mú òrí, ẹ máa dà sórí ògì gbóná yẹ tí ó yọ mọ́ ògì gbóná yẹ, ẹ wá da ẹ̀tù tẹ́ gbé yẹ, ẹ wá dà sí, ẹ ò rò papọ̀, ẹ ò bá mi gbé mu. Ẹ má fi síbí lò ó. Ẹ má lò láàárọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó fi Elédùmarè búra fún yín, bọ́nà bá dí yóò sì fún yín. Kí ni jẹ́ kótókótó? Kọ̀nfàmù ní ṣe yìí ó dájú gidi gan. Bẹ́ẹ̀ bá lo ọ̀nà ó ṣe ọ̀nà ńlá káàkiri ni, kódà ibi tá ti gbàgbé yín wọ́n máa rántí yín níbẹ̀ ni. Kí ni jẹ́ kóbókóbó? Ìwé a máa jẹ́ fún wa, ẹgbàá máa jẹ́ fún wa, òní ṣàṣetì nínú ayé. Ẹ bá mi share rẹ̀ jọ̀wọ́, bá mi tẹ láìkì kó sì fẹ́ mi mọ̀ rìyàn lábẹ́ comment section. Ìwé a sì máa jẹ́ fún wa o. Èmi ọmọ yín náà ni Dr. Moduagba. Mo lọ mo tún padà bọ̀. Ó dìgbà.